Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ kú dédé àsìkò gbogbo ojú tó láǹfààní àti máa wò mí àti gbogbo etí tó láǹfààní àti máa gbọ́ mi ṣe dáadáa lábáyín lórí gbogbo awuyewuye tó ń lọ lọ́tùn lósì lórí ẹ̀rọ ayélujára. Mo ń fi àkókò ìbẹ̀ Alhaji wa King Dr. Saheed Osupa Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ àti Olúfimọ fans worldwide látòrí president Alhaji wa Waheed Aṣojú àti Olúfimọ Royal Parliament látòrí Alhaji wa Lajero Onírinlájà, Alhaji wa Lukman Situ Sangalo, Alhaji Luku Bansin, Alhaji Akilapa, Alhaji Ọlọ́runwà, Alhaji Saina Sango, Alhaji Ọpẹ́ Lótò. Wọ́n pọ̀ tí mi ò lè dárúkọ tán àti gbogbo Olúfimọ worldwide pátápátá. Alhaji wa King Dr. Saheed Osupa Olúfimọ Mátàgbàmọ́lẹ̀, bàbá ẹ dáríjì mí, ẹ foríjì mí. Mo fọlá àyà tó bí yín bẹ̀ yín, ẹ dáríjì mí. Mo fọlá bàbá tó bí yín tó sọ lọ́kọ yín wá sáyé, mo fi bẹ̀ yín, ẹ foríjì mí. Mo fi ẹlẹ́dàá yín gangan mo fi bẹ̀ yín, ẹ foríjì mí. Mo fi ẹlẹ́dàá àwọn ọmọ yín bẹ̀ yín, ẹ foríjì mí. Ẹ rí nírí pé ó ti wà nínú àkọọ́lẹ̀ wípé irú àkókò báyìí nǹkan báyìí máa wáyé. Ó ti wà nínú challenges tẹ́rì látara mi. Ó dẹ̀ ti wà nínú challenges tẹ́mi náà ó rí látara yín. Ẹ jọ̀ọ́, ológo ni yín, olókìkí ni yín, ògo yín ò ní wọ mi, ògo yín ò ní wọ ọ̀kùn, ẹ ní dológo àná, ẹ ní wálẹ̀ lágbára Ọlọ́run ọba, ẹ ní ṣubú ẹ̀mí, ẹ ní ṣubú ara, àti gbogbo àwọn olólùfẹ́ yín jákèjádò gbogbo àgbáńlá ayé àti ẹbí àti family. Ẹ foríjì mí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹnìkan kò force mi, fúnra mi ni mo jáde ni mo wá ṣe fídíò apology fúnra mi ni ó tọkàn mi wá, mo fi Ọlọ́run ọba tó lẹ̀mí mi búra. Ẹ dáríjì mí, ẹ foríjì mí. Alhaji King Dr. Saheed Osupa Olúfimọ Mátàgbàmọ́lẹ̀, ẹ mọ̀ mí dáadáa, ẹ mọ̀ pé ọmọ tó lóyà tán ni. Voice record yín tí mo ní lọ́wọ́, mo máa ń tún gbọ́ pé ṣé mi náà máa di ẹni tí ọkọ ń bá Alhaji Saheed Osupa sọ̀rọ̀ báyìí. Mo máa ń fi múnú ara mi dùn ni o. Ẹ foríjì mí o. Mi ò tiẹ̀ lérò wípé nǹkan báyìí lè ṣẹlẹ̀. Ipò máa di nǹkan tí màá fi sọ pé mo fẹ́ fi máa bá yín jà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àti tànábì, mo fi ẹlẹ́dàá yín bẹ̀ yín. Tọkàntọkàn ni mo fi wá ṣe fídíò apology yìí o. Nítorí Ọlọ́run àti tànábì, ẹ jọ̀ọ́, ẹ ní ṣubú ẹ̀mí, ẹ ní ṣubú ara. Ògo yín ò ní wọ mi, ògo yín ò ní wọ ọkàn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, gbogbo àwọn tẹ́ ẹ gbà fún nínú ayé mo fi bẹ̀ yín. Alhaji Saheed Osupa, gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ó yé Ọlọ́run, ó ti wà nínú àkọsílẹ̀ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ ní àkókò báyìí, ní ìgbà báyìí. Mo rántí ìgbà tí èmi àti Alhaji Oríyọmí Hamzat ti ríra, wọ́n ní àfáà Súnà ó ti wà frustrated. Àwọn gan sọ fún mi, ẹ mọ̀ kọ́ ló ṣàánú ni. Gbogbo nǹkan yẹn náà ni mo rò pé kí n bá yín sọ, ni mo fi ń wá ọ̀nà láti wá bá yín sọ gẹ́gẹ́ bí bàbá àtọmọ, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mú mi. Ipe kí n bá yín sọ ni mo fi ń pe Alhaji Oríyọmí Hamzat, mo fi ń pe Chief Sunday Igboho pé kí n tiẹ̀ wá bá yín sọ, tó yẹn náà mo máa ń sọ ẹ̀dùn ọkàn mi fún. Gbogbo ẹ̀ ó yé Ọlọ́run o, ẹ foríjì mí. Ẹnìkan kò force mi fúnra mi ni. Mo wá ṣe fídíò apology. Alhaji Saheed Osupa, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ dáríjì mí, ẹ foríjì mí, ẹ foríjì mí. Ṣé wá rí gbogbo ẹ̀yin Olúfimọ fans tẹ́ ń bínú, tẹ́ ń comment, tẹ́ ń ṣépè, ó yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀. Ìfẹ́ ni, ṣe bá jọ wà ń bẹ̀ náà ni. Kálẹ̀ nìkan náà ló ṣe bẹ́ẹ̀ fún Alhaji Saheed Osupa tó jẹ́ pé kèrè ṣe mi. Bẹ́ẹ̀ náà ṣe máa bínú tí mo máa faraya, tí mo máa comment, ní ó yẹ kẹ́ mo ṣe máa ṣe fídíò náà, tí mo máa ń dúró tán. Ó yé mi dáadáa, bẹ́ẹ̀ ni ẹ má bínú. Mo bẹ̀ ọmọdé, mo bẹ̀ àgbàlagbà, mo bẹ̀ ọkùnrin, mo bẹ̀ obìnrin, mo bẹ̀ yín ìyá, mo bẹ̀ yín bàbá. Ẹ dáríjì mí, ẹ foríjì mí nítorí Ọlọ́run, nítorí Ọlọ́run, nítorí Ọlọ́run. Sheikh Jamiu Ajadi Sunusi àmì Ọlọ́run Ayatollah, bàbá ẹ foríjì mí, ẹ dáríjì mí nítorí Ọlọ́run. Mo fẹ́ lẹ́dàá òbí tó bí yín, mo fi bẹ̀ yín. Mo fẹ́ lẹ́dàá màmá bẹ̀ yín. Mo fi ti bàbá tí wọ́n ṣẹ̀ papòdà, mo fi bẹ̀ yín. Kọ́lọ́run bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀, Kọ́lọ́run pàṣẹ wọn rẹ́ lágbára Ọlọ́run. Mo fi wọ́n bẹ̀ yín nítorí Ọlọ́run. Ẹ dáríjì mí, ẹ dáríjì mí, ẹ dáríjì mí. Sheikh Jamiu Ajadi Sunusi àmì Ọlọ́run, ẹ dáríjì mí, ẹ foríjì mí. Bẹ́ẹ̀ ni Sheikh wa Muriadio, bàbá ń Bariga, bàbá ẹ dáríjì mí, ẹ foríjì mí, ẹ dáríjì. Mo mọ̀ pé mo ṣẹ̀ yín, bàbá Bariga, ẹ dáríjì mí torí Ọlọ́run. Mo fi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, mo fi bẹ̀ yín, ẹ dáríjì mí. Bẹ́ẹ̀ ni bàbá wa Sheikh wa Akeugba Gold, bàbá mi, ẹ ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ yìí, ipe kó lè parí pátápátá. Bàbá lágbára Ọlọ́run ọba, ilé àtọ̀nà yín kò ní dàrú, kò ní bàjẹ́ fún yín lágbára Ọlọ́run. Ẹ jẹ́ wọn mọ pẹ́pẹ́pẹ́pẹ́. Ẹ ṣé mo dúpẹ́ bàbá, mo mọ̀ lóore. Bẹ́ẹ̀ ni Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, gbogbo ibikíbi tí mo fi lè sẹ̀yìn nínú ọ̀rọ̀ yìí, mo mọ̀ pé mo sẹ̀yìn. Bàbá ẹ dáríjì mí, ẹ foríjì mí. Alhaji wa Oríyọmí Hamzat Òkìkí, bàbá ẹ dáríjì mí, ẹ foríjì mí, ẹ foríjì mí. Bàbá Kọ́lá Olóòtú lẹ́ẹ̀kan sí ọmọ Àdábánijà, bàbá ẹ pẹ́ fún wa, bàbá ẹ dáríjì mí, ẹ foríjì mí. Lẹ́ẹ̀kan sí Alhaji wa King Dr. Saheed Osupa Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ àti gbogbo Olúfimọ fans worldwide, ẹ jọ̀ọ́ ẹ dáríjì mí, ẹ dáríjì mí, ẹ foríjì mí nítorí Ọlọ́run àti tànábì. Ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́. Ṣé orí àfáà Súnà
àwọn ò lè rí ká má wí. Àkọ́kọ́ òun tọrọ àforíjì olóde inú ẹ olówó láti inú ọkàn ẹ ni fúnra ẹ ló wá tọrọ àforíjì kò sẹ́ni tó fọ́ọ̀sì ẹ ti ṣàforíjì tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ìwọ nu Ọlọ́run. Àkọ́kọ́ nù. Èkejì òun ni wípé ṣé o mọ̀ pé ẹni tọ́lọ́run bá ti gbéga ẹ̀dá kan ò lè gbé ṣubú ni torí pé gbogbo èrò ọkàn ẹ àti ìmúra tó bá jáde ni pé King Saheed Òṣùpá ọmọ pé kán ṣubú lulẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ju ẹ lọ ni tó bá jẹ́ ẹni tí ò lórúkọ tí ò lágbára tí ò léèyàn tí ò láwọn tó nífẹ̀ẹ́ ṣé o mọ̀ pé nǹkan tó ṣe yẹn o mọ orúkọ tí o bá ti dá sílẹ̀ irú àwọn ìwà tó wù yẹn náà ń pè ní ìwà alárékérekè alágàbàǹgebè ẹ̀dá ẹni tí ò ṣe é finú tán tí ò ṣe é fọkàn tẹ̀ ó máa pa irọ́ ìwà irọ́ gidi kó pa ó kó irọ́ tó pa yẹn kó sọ́wọ́ kó gbóòórùn ẹ̀ kó rí pé ó smell bàjẹ́bàjẹ́ oníwọ̀n ń rìkọ́ọ̀dù yàn láti gbọ́ ohùn wọn bí kò máa tún gbọ́ so gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ ní ayé pátá ló ń rìkọ́ọ̀dù ó wá ń tún gbọ́ ó wá fẹ́ lò as a weapon láti fa ènìyàn ṣubú. It's crazy man, it's crazy. Anyways then ó tún wá sọ̀rọ̀ kan ó ní gbogbo àṣírí rẹ gbogbo ìṣòro tó bá dé báyẹn ìwọ̀n Saheed Òṣùpá ló máa ń kẹjọba ló máa ń ro gbogbo àṣírí ẹ fún ló máa ń ro gbogbo àlàyé ayé ẹ fún nígbà tó wá ro gbogbo àlàyé ayé ẹ fún yàn táwọn náà wá ń fún ẹ ní response padà kí ló tí wò wá àlàyé ayé tiẹ̀ tó sọ fún wọn yẹn kí ló tó play ẹ along with response tí àwọn ń fún ẹ mo sọ fún ẹ yí pé alágàbàǹgebè ẹ̀dá ni ẹ anyways tó bá jẹ́ ti tèmi torí o ní pé káwa ayé ká má bínú àwa ìyá káwa náà má bínú àwa ò sọ pé à ń bínú tẹ́lẹ̀ ẹlẹ́dàá Saheed Òṣùpá nìkan ló lè bẹ̀ kẹ́lẹ́dàá wọn foríjì ẹ̀ táwọn bá foríjì ẹ̀ tẹ́lẹ̀dàá wọn bá foríjì ẹ̀ nǹkan yẹn ló burú jù fún ẹ nítorí pé o ti ṣẹ̀ sí ẹlẹ́dàá wọn torí pé wọ́n rí ẹ bí èèyàn o sọ pé o mú wọn nímú bàbá ṣé o lè gbé fọ́ọ̀sì bàbá ẹ̀ tẹ́jọ́ sọ jáde bàbá tó bí ẹ tó fokó òdì ẹ̀ bí ẹ gbogbo ọ̀rọ̀ tí wàá tàbá ẹ̀jọ́ sọ lọ́rọ̀ àṣírí ṣé o lè gbé jáde sórí ayélujára tẹ́yìn tó bá ti lè ṣe bẹ́ẹ̀ sí bàbá ẹni tó bá ti rí gẹ́gẹ́ bí bàbá tàbí ìyá kò yẹ kó wu àbùkù bẹ́yẹn fún wọn ìyẹn bẹ́ẹ̀ gbogbo àwọn tó kù náà tó bẹ̀ tó ní kán dáríjì ẹ̀ wọ́n náà máa dáríjì ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bó ṣe sọ níbẹ̀rẹ̀ pé ojú àpá ò ní jojú ara fún Saheed Òṣùpá táwa lójú àpá ò ní jojú ara fún nínú ìwà àti Saheed Òṣùpá ń sìn ṣé ìwọ lójú àpá ò jojú ara fún ni àbí Alhaji tí ìbá ṣe wípé àwọn náà ti ní maturity tí Pasuma náà dẹ̀ ti ní maturity tí wọ́n ti dàgbà dé stage tó yẹ pé nǹkan kan ò nítumọ̀ sí wọn mọ́ wọ́n ti di grandpa wọ́n ti di bàbá ọmọ ti pọ̀ lẹ́yìn wọn àwọn ti ní sàbẹ̀ rẹpẹtẹ tó ti pọ̀ jù tí wọ́n dẹ̀ ní fẹ́ máa wù àwọn ìwà kan tó jẹ́ pé wọn gbọ́dọ̀ bá lọ́wọ́ rú àwọn sàbẹ̀ wọn wọ́n wá wù pé kí lè lè sọ àwọn ti kọjá gbogbo stage tí wọ́n ẹ̀ṣẹ̀ gbé wáyé ṣé irú ẹ ló máa fọpọlọ kínkínní máa dá wàhálà lẹ̀ làwọn tún máa bẹ̀rẹ̀ wàhálà lágbolé fújì wọ́n kàn yí ọ̀rọ̀ yẹn wọ́n kàn dànù sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n náà bó ṣe mú àtàmọ́ mátàmọ́ ò lè rí eléyìí mọ́kọ́ táyé ò lè kàn ìdè mọ́ ọkùnrin ni ẹ o lọ yí padà advice ni máa fún ẹ lọ yí padà nínú àwọn ìwà burúkú báyìí tíyàn bá ń wúrú ìwà báyìí láwùjọ àwọn èèyàn o ò ní rẹ́ni re súnmọ́ ẹ wọ́n ní bẹ́ẹ̀ ṣe nígbà tó bá wá báwọn èèyàn sọ̀rọ̀ tàbí tó àwọn èèyàn jókòó síbi kan tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ tó yọ tí gbogbo wọn dẹ̀ túká what does that mean tàbí tó ń sọ̀rọ̀ lọ́wọ́ pẹ̀lú àwọn èèyàn tí wọ́n gbogbo wọn dẹ̀ dákẹ́ pé kán jẹ́ kó máa sọ torí wọn mọ nǹkan táwọn máa sọ níbi tó jókòó sí táwọn wà láàrin àwọn yìí nìsín wọn mọ̀ bí o ti tẹ rẹ́kọ̀dì sínú àpò ètò mọ́sápò everybody máa bẹ̀rẹ̀ sí fura sí ẹ everybody gbogbo àwọn tó ti máa ń lọ tẹ́lẹ̀ tó ti wà free pẹ̀lú wọn àwọn náà máa bẹ̀rẹ̀ sí ṣọ́ra wọn pẹ̀lú ẹ ìwọ lójú àpá ò ní jojú ara fún báyìí nìsín ìwọ ló jára ẹ bọ́ níbi táwọn èèyàn gbé ẹ sí level ojú táwọn èèyàn fi gbé ẹ sókè ó ti gbé rẹ wálẹ̀ gbogbo ẹ̀dá tó bá ti ń ṣe irú nǹkan báyìí kò níyì láwùjọ tán bá níyì yìí wọn díẹ̀ ni tó bá ti yá iyì á fade off because àwọn tó ti mọ̀ wọ́n máa tẹra wọn mọ́lẹ̀ ni wọ́n máa fúnra wọn sáyìn ojú náà máa fi sọ̀rọ̀ so ẹni tó bá pè lórí aago níbi tí gbogbo nǹkan tó ṣe yìí àfẹn tó bá jẹ́ olórí burúkú tó rí ẹ ti kú bí iṣu tí ẹ di tí ò ní làákàyè tí ò ní nǹkan tó fẹ́ fayé ẹ̀ ṣe tí ò dẹ̀ ní ògo àbí ọjọ́ iwájú kankan rere tó ń lé nìkan ló máa pè lórí aago tó máa bá sọ̀rọ̀ tó máa bá ẹ sọ̀rọ̀ confidently bí Alhaji ṣe ń bẹ ẹ sọ̀rọ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn ti rí ẹ tán ìwọ ni kó lọ bẹ ẹlẹ́dàá ẹ o kó lọ bẹ ẹlẹ́dàá ẹ ó ti tán ó dàbọ̀ ẹlẹ́dàá ẹ ni kó lọ bẹ̀